tàdínlógún yọ ojú àbúrò rẹ̀ obìnrin fi ṣe oògùn owó. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti tẹ ọmọ ọdún mẹ́tàdínlógún Awalu Muhammad fún ẹ̀sùn pé ó yọ ojú àbúrò rẹ̀ obìnrin láti fi ṣe oògùn owó ní abúlé Wailo ní ìjọba ìbílẹ̀ Ganjuwa. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wáyé ní ọjọ́ kẹtàdínlógún oṣù kẹwàá Sọ̀rúkàyà Muhammad di ẹni tí kò lè rí ìran mọ́. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi CSP Ahmed Wakil fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìwà ọ̀dájú. Gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé, ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá fi hàn pé afurasí náà tan àbúrò rẹ̀ lọ sí ẹgbẹ́ igbó níbi tó ti kọlù ú, tó sì fi tipátipá yọ ojú rẹ̀ méjèèjì pẹ̀lú ìrètí láti fi ṣe oògùn owó. Ó ṣeni láàánú pé dókítà ní ilé ìwòsàn fìdí rẹ̀ múlẹ̀ pé ojú ọmọ náà ti fọ́ pátápátá tí kò sì lè ríran mọ́. Wákìlì ṣàlàyé bẹ́ẹ̀. Ó fi kún pé afurasí náà jẹ́wọ́ ẹ̀sùn lásìkò tí wọ́n bá a sọ̀rọ̀, tí ìwádìí sì ń lọ lọ́wọ́ láti ṣàwárí àwọn akẹgbẹ́ rẹ̀ nínú iṣẹ́ ibi yìí. Wákìlì ní ọwọ́ tún tẹ àwọn afurasí míì tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Àwọn ni Awalu Dairu, ọmọ ọdún mẹ́tàdínlógún, Muhammad Rabiu, ọmọ ọdún mọ́kàndínlógún, Saleh Ibrahim, ọmọ ogún ọdún, Nasiru Muhammad, Azan Garba àti Gauba Dairu, ọmọ ọdún mẹ́tàlélógójì, tí gbogbo wọn wá láti ìlú Soro ní ìjọba ìbílẹ̀ Ganjuwa. Gbogbo àwọn afurasí wà ní àhámọ́ báyìí tí ìwádìí sì ń lọ lọ́wọ́ láti rí i pé ìdájọ́ òdodo wáyé. Agbẹnusọ ọlọ́pàá ṣàlàyé bẹ́ẹ̀. Ìròyìn àjọyọ̀ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.